advance civilization ló jàgbá gbogbo padà ìgbà. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization. ọ̀làjúdé lágbàgbé àṣà ìbílẹ̀ wa àṣà ìdílé wa ń kọ́ àti gbàgbé ẹ̀ nítorí ọ̀làjú. I am exposed, I am civilized, I am Akomolede Yorùbá ló tún lè dé sí ìgbọ́ yín láti iléeṣẹ́ Adámimọ́gò 93.1 FM ìkànnì táwọn ìkànnì yòókù tí wọ́n ń tẹ́tí sí ni. Aminat Sulaimon Pokuola òun ló tún ti dé sí yín lọ́rùn lọ́sàn-án yẹn ṣàtìmọ́ bá a ṣe máa ń ṣe ní aago 12 kọjá ìṣẹ́jú 15 ti di aago 1 ọ̀sán bó tiẹ̀ jẹ́ wípé mo fún wa láàyè ká tiẹ̀ fi gbọ́ orin Alhaji Dr. Saheed Òṣùpá eléyìí tí wọ́n pe àkọlé ẹ̀ ní civilization ọ̀làjú. Ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi ò ṣe é ti ṣe tán. olùkọ́ Sisi tún ti dé báyìí o ṣé ẹ ti wà nínú kíláàsì ṣẹ́yìn ti jókòó gbogbo ẹ̀yin ọmọléèwé girama kékeré àtẹ̀yìn ọmọléèwé girama àgbà ṣé ẹ ti jókòó kódà àwọn àgbàlagbà gan pè mí lọ́sẹ̀ tó kọjá tán ní olùkọ́ Sisi báyìí kàṣà báyìí káwòdì àwọn fẹ́ ṣe nǹkan báyìí àwọn fẹ́ ṣe nǹkan báyìí ètò Akọ́mọlédè Yorùbá wọ́n ní àwọn nífẹ̀ẹ́ sí bóòlù àwọn ṣe lè kópa ẹ wo àmọ́ sọ̀yún lẹ́yìn ìsìn. Old school lè mọ wájà lápẹ́ẹ̀lì láporúkọ rẹ o mo ní ó jókòó sínú kíláàsì jẹ́jẹ́ ẹ dákun ẹ bá mẹ́gbàá ń bẹ̀rùn ọ̀rẹ́ rẹ lọ́hùn ọmọdé. Ó tó di pọ́n wá lógóòlù oṣù ti dáyé tipẹ́tipẹ́ ó tó di pọ́n wá ń kàtíkè o òkúta náà fi ń ṣáná gbà kan ká tó máa lo ṣáná òyìnbó. Lónìí ọjọ́ 11 nínú oṣù kẹta ọdún 2023 Akọ́mọlédè Yorùbá tún ti gbèrè afẹ́fẹ́ ẹ̀ ṣáà tí mo bá ṣe máa ń ṣe lọ́sẹ̀ tó kọjá aka abd a sì bẹ̀rẹ̀ láti bẹ́ẹ̀ ni a sì fi a fi ṣe àwọn àpèjúwe a fún wa láwọn àpèjúwe bákan náà la fi ọ̀kan nínú àwọn àpèjúwe ọ̀hún a fi ṣe gbólóhùn ǹjẹ́ ta ló lè rán mi létí gbólóhùn tá a ṣe lọ́sẹ̀ tó kọjá àti wípé kí la sọ̀rọ̀ nípa rẹ̀ lábala àṣà àti ṣe Yorùbá ẹni tó bá rántí ó yá tètè pè mí kíákíá onítọ̀hún ni ó jẹ̀bùn àkọ́kọ́ lónìí. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìbílẹ̀ wa. Hello. Ẹ káàsán mà. Ó káàsán o akẹ́kọ̀ọ́ mi kí lorúkọ rẹ? Ní Afọlárànmí Mercy. Afọlárànmí Mercy. Kí ni ìtumọ̀ Mercy lédè Yorùbá? Àánú Olúwa. Àánú Olúwa. Ó yá rán wa létí n tá a sọ lọ́sẹ̀ tó kọjá rán wa létí àpèjúwe tá a sọ̀rọ̀ lé lórí àti wípé kí la sọ lábala àṣà àti ṣe Yorùbá. Ẹ sọ nípa àmàlà. Oríṣi àmàlà mélòó ló wà? Méjì. Oríṣi àmàlà méjì ó yá dárúkọ wọn. Àmàlà dúdú yìí tí a fi iṣu ṣe àti àmàlà yìí tí a fi ọ̀gẹ̀dẹ̀ ṣe. Ẹ̀la fún. Ó ti ṣì í kì í ṣọ̀gẹ̀dẹ̀ la fi ṣe. àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jàgbá gbogbo. 08055888192 àti 08055888193. ẹ má pè sórí nọ́mbà mi gangan ìní gbé nọ́mbà nù stúdíò òun ni kẹ́ ẹ pè sí nọ́mbà nù yàrá gbóhùnsáfẹ́fẹ́. hello kí lorúkọ akẹ́kọ̀ọ́ mi? Orúkọ mi ni Abdullahi. Abdullahi láti bo? Láti Kòròdú. Ó yá rán wa létí òwe tá a pa lọ́sẹ̀ tó kọjá. Ẹ̀sọ́ yìí pé
o ti ṣí akọ̀wé kan tí mo sì ṣàlàyé ẹ̀ tí mo yànnàná ẹ̀ fún wa lórí ètò 0805-588-8192 tàbí 0805-588-8193 ẹ má pè sórí aago tèmi gangan nítorí ìní gbé aago inú yàrá àgbóhùnsáfẹ́fẹ́ òun ni kẹ́ ẹ pè sí. Hello. Orúkọ mi ni Tọ̀bán látẹ̀pẹ́. Tọ̀bán. Látẹ̀pẹ́. Tọ̀bán ó yá rán mi létí òwe tí mo tá a pa ní ọ̀sẹ̀ tó kọjá tí mo kọ́ yín tí mo sì ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ṣe ìgbọ́nẹ́sẹ̀ tó lọ mo lọ sílé kéwú. Ó dáa ẹ mọ̀ bá wa ká lọ ó ṣeéṣe kó jẹ̀mú lónìí. Hello. Ó rèbété heritage tó jẹ́ recharge card ní ọ̀sẹ̀ tó kọjá níjẹ̀jọ́ recharge card rẹ ti délẹ̀ báyìí ní kẹ́lẹ́ tí n bá ti jáde kúrò ní yàrá gbóhùnsáfẹ́fẹ́ a mọ̀ fi ṣọwọ́ sí ọ. Azeez láti Kòròdú tó jẹ noodles páálí kan ní ọ̀sẹ̀ tó kọjá noodles rẹ náà wà ńlẹ̀ o lọ́sẹ̀ yìí tó gbogbo ìgbà tó bá fẹ́ gbé ṣáà pè wá kó wá gbé noodles nílé iṣẹ́ wa. ẹ má pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ inú yàrá àgbóhùnsáfẹ́fẹ́ òun ni kẹ́ ẹ pè sí àwọn tí mo sì rí tí wọ́n pè bẹ́ẹ̀ ẹ má jẹ́ búlọ̀kù yín o torí inú kíláàsì la wà yìí ó yẹ kí a kọ́ bí èèyàn ṣe máa ń gbọ́ràn ó yẹ ká máa gbọ́ràn ní gbogbo tó olùkọ́ bá ti sọ fún wa pátá ẹ jẹ́ ká máa gbọ́. Hello ma. Hello kí lorúkọ akẹ́kọ̀ọ́ mi. Afọlárànmí láti bo. Sùúrùlérè. Láti bo. Sùúrùlérè. Láti Sùúrùlérè kíláàsì wo ló wà. Ilé ẹ̀kọ́ gíga girama ti kékeré kíláàsì kejì tó ó yá rán mi létí òwe tí mo pa lọ́sẹ̀ tó kọjá tí mo sì ṣàlàyé ẹ̀ fún wa. Bàbá jẹ́kọ̀ọ́ agbáríjẹrẹ. bẹ́ẹ̀ kọ́ ó ti ṣí ṣe rí àwọn tí wọ́n ń pè wọlé yìí ó ti dà bẹ́ẹ̀ bá ṣe wá ráyè àti pè wọlé nìsín ìmọ̀ wò torí mi nífẹ̀ẹ́ kẹ́ ẹ dí ètò yìí lọ́wọ́. Hello kí lorúkọ akẹ́kọ̀ọ́ mi. Aṣáájú heritage láti bo. Láti Kòròdú. ṣé wọ́n ló jẹ káàdì lọ́sẹ̀ tó kọjá. Bẹ́ẹ̀. ní kété tí mo bá ti jáde nínú yàrá gbóhùnsáfẹ́fẹ́ á fi káàdì rẹ̀ ṣọwọ́ sí ọ. lórí nọ́mbà tó fi pè wá níjẹjọ ni o. Yes. tó ẹja mọ̀ tẹ̀síwájú nígbà tí ò ti sẹ́nì kankan tó jẹ́ wípé wọ́n gbà á nítorí àkókò wa. lónìí a máa sọ̀rọ̀ nípa a sọ̀rọ̀ nípa a lọ́sẹ̀ tó kọjá níbi a sọ̀rọ̀ nípa mo fún wa láwọn àpẹẹrẹ àpẹẹrẹ tó jẹ́ pé a bẹ̀rẹ̀ wọn àga abọ́ àpẹẹrẹ àlàbá àmàlà bẹ́ẹ̀ bá sì gbàgbé mo sọ fún wa wípé àmàlà jẹ́ kan lára àwọn oúnjẹ tó gbajúgbajà nílẹ̀ Yorùbá pàápàá jùlọ níbi ayẹyẹ ìkómọ ìgbéyàwó ìṣílé òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo ṣàlàyé fún wa wípé àmàlà pọ́ríṣi méjì ọ̀kan nínú ẹ̀ òun ni láfún èkejì ni àmàlà dúdú tó bá wà níyẹ̀fun ègbodò ni wọ́n ń pè é ni wọ́n lọ̀ síbẹ̀ àmàlà láfún tó bá wà níyẹ̀fun láfún ni ẹ̀gẹ́ ni mo ń sábà jẹ́ mo sì sọ fún wa wípé àwọn ìlú tó fẹ́ràn àmàlà dúdú ní Ọ̀yọ́ Ìbàdàn Ògbómọ̀ṣọ́ àtàwọn apá kan nílùú Kwara ọbẹ̀ tí a sábà máa ń fi jẹ àmàlà dúdú ni ewédú tàbí gbẹ̀gìrì ẹ sì lè dà wọn méjèèjì pọ̀ tí à ń pè ní àbùlà. tẹ́ ẹ̀ bá gbàgbé pé mo tún sọ fún wa wípé ìlú tó fẹ́ràn àmàlà láfúnjù àmàlà funfun òun ni ìlú Ẹ̀gbá nípínlẹ̀ Ògùn wọn sì máa fẹ́ràn láti jẹ pẹ̀lú ọbẹ̀ gbúre.
òwe tí mo pa fún wa lọ́sẹ̀ tó kọjá ni ilé ọba tó jó ẹwà ló bùkún, mo sì sọ ìtumọ̀ rẹ̀ fún wa. Ìtumọ̀ rẹ̀ tí mo sọ fún wa ni wípé bẹ́ẹ̀ mo ní fún àpẹẹrẹ wípé ẹni tí iṣẹ́ bá bọ́ lọ́wọ́ ẹ̀ tó wá jẹ́ wípé níbi tó ti ń ké wípé ó ṣe lè jóhun ó ṣe lè jóhun, tí ó wá jẹ́ wípé ó wá ríṣẹ́ míì tó tún dáa tó tí wọ́n ń sanwó fún un ju èyí tó jẹ́ pé bọ́ lọ́wọ́ ẹ̀ lọ. Irú èèyàn bẹ́ẹ̀ la lè parú òwe bẹ́ẹ̀ fún wípé àbọ̀ rí wípé ilé ọba tó jó ẹwà ló bùkún. Mo sì béèrè ìbéèrè wípé kẹ́ ẹ pa òwe kan fún àforíjìn. Ìdáhùn rẹ̀ tí mo sì tún fún yín náà ni wípé ọmọdé kì í mẹ́kọ̀ọ́ jẹ kó mọ́ ra lọ́wọ́. Èyí ò fọ́sẹ̀ tó lọ. Ní báyìí fún tòní a bẹ̀rẹ̀ láti orí bí ṣe mọ̀ kọ́sẹ̀ tó lọ a sọ̀rọ̀ lórí a. Àwọn ọ̀rọ̀ tí bí bẹ̀rẹ̀ rẹ̀ fún àpẹẹrẹ òun ni bàbá, bàbá, ṣe é ṣe rí pé yàtọ̀ wà ń bẹ̀. Bàbá, bàbá, bọ́ọ̀lù, bàtà, bọ́lá, baálẹ̀. Ó yá akẹ́kọ̀ọ́ mi wo ló lè fi ọ̀kan nínú àwọn àpẹẹrẹ yìí tó lè fi ṣe gbólóhùn fún mi? Nínú àwọn àpẹẹrẹ tí mo kà á lẹ̀, akẹ́kọ̀ọ́ wo ló lè fi ṣe gbólóhùn kan fún mi? Hello? Hello? Orebete 0805-588-8193. Hello? Hello? Ó fẹ́ dàbí ẹni wípé nẹ́tíwọ̀kì. Hello? Yóò mà. Hello, kí lorúkọ akẹ́kọ̀ọ́ mi? Orúkọ mi ni Dàdà Látẹ̀pẹ́. Látẹ̀pẹ́? Bẹ́ẹ̀ni mà. Kíláàsì wo lo wà? Mo wà ní ìwé karùn-ún, primary 5. Ìwé karùn-ún. Kí ni ó yá fi ọ̀kan lára àwọn àpẹẹrẹ bí fi ṣe gbólóhùn fún mi? Mo wọ bàtà, mo gbá bọ́ọ̀lù, mo ní bàbá. Pàtẹ́wọ́ fúnra rẹ. Kí ló porúkọ rẹ lẹ́ẹ̀kan sí i? Orúkọ mi ni Sadat Wájí. Sadat. Bẹ́ẹ̀ni mà. Láti bo lo ti pè mí Ẹ̀pẹ́? Látẹ̀pẹ́. Tó mo mú nọ́mbà rẹ ni o. O ti jẹ káàdì recharge card 1,000 naira. Ẹ ṣé mà. Olúwa ló ṣeun. Ó dàbọ̀. Tó a ti rí akẹ́kọ̀ọ́ kan tó fi ṣe gbólóhùn fún wa. Sadat Látẹ̀pẹ́ ó ti jẹ káàdì kan. Kódà kì í ṣe ẹyọ kan gan ló fi ṣe gbólóhùn. Ó fi bíi mẹ́rin ṣe gbólóhùn. Abala kẹta táwọn wọ̀ lọ́ba nítorí àkókò wa òun náà ni àṣà àti ṣe Yorùbá. Lára àwọn àpẹẹrẹ tí mo fún wa òun ni bàbá wà. Bí ló bẹ̀rẹ̀ bàbá. Bàbá lè jẹ́ òǹbí ni tàbí òǹwo ni lọ́kùnrin. Òun ló ń pèsè fún ẹbí rẹ̀. Bàbá ni amọ̀ tó ń bá ọmọ wíjù nínú ilé nítorí àwọn ọmọ páyà wọn ju àwọn ìyá wọn lọ. Àwọn Yorùbá àwa máa ń pa òwe kan pé bàbá kú bàbá kù. Ìtumọ̀ òwe yìí ni wípé bí bàbá ò bá sí nílé kọ́mọ má bàa mọ̀ ṣe tí ò tọ́, kó má bàa hùwà tí ò tọ́, àti wípé kí ọkàn rẹ̀ lè bá a balẹ̀. Wọ́n á máa sọ fún un pé bí bàbá bá kú ni. Wọ́n bá sì ní bàbá ò sí nílé àmọ́ bàbá wà nílé. Bàbá ò sí nílé bàbá wà nílé. Ìtumọ̀ rẹ̀ ni pé kọ́mọ òun lè bá a mọ̀ páyà, kó má bàa ṣe nǹkan tí ò tọ́. Nítorí gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa òun ni wípé àwọn ọmọ àmọ́ páyà bàbá wọn ju ìyá wọn lọ. Bákan náà bàbá a ti sọ̀rọ̀ lórí bàbá. Àwọn tí wọ́n máa ń pè ní bàbá ó túmọ̀ sí ẹni tó gbajúmọ̀,
ẹni tó mòye ó jẹ́ ọ̀tọ̀kùnlú olówó ni ìlú mọ̀ọ́ká ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ onítọ̀hún jẹ́ni tó jẹ́ wípé ó mọ̀rọ̀ gbé kalẹ̀ ó mọ̀rọ̀ parí láàrin àwọn méjì tí aáwọ̀ bá wà láàrin wọn tàbí tí ìjà bá wà láàrin wọn ẹni tí wọ́n bá ń pè ní bàbá ó jẹ́ ọ̀kan lára àwọn àgbààgbà agboolé tàbí àdúgbò kan ìdí nìyí tó fi máa ń kọ orin tí àwọn bàbá tí wọ́n bá parí ọ̀rọ̀ tí ó wá jẹ́ wípé kò tẹ́ ẹnìkan lọ́rùn àwọn onílù àwa múlù wa mọ̀ sọ pé bàbá ni bàbá ń jẹ́ bàbá ni bàbá ń jẹ́ ò bá àtàkìtì kó o forí sọlẹ̀ bàbá ni bàbá ń jẹ́. a lè pe gbogbo ọkùnrin ní bàbá ṣùgbọ́n ó nílò láti ṣiṣẹ́ takuntakun kí a tó pè ní bàbá ẹ gbọ́ táwọn kan mọ̀ sọ pé bàbá o mo kí yín o bàbá o bàbá ẹ̀lẹ́ńbẹ̀ ń o àwọn àgbàlagbà tó jẹ́ wípé wọ́n wà lára àwọn àgbààgbà agboolé tàbádùgbò kan ni wọ́n máa ń pè ní bàbá àmọ́ bàbá gbogbo ọkùnrin ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá ṣàti bímọ wọ́n ní bàbá mi bàbá rẹ̀ bàbá wọn bàbá wa. tó àníri jù bá ń lọ lábala àṣà àti ìṣe Yorùbá fún tọ̀sán yìí nítorí àkókò wa. tí ẹ bá fẹ́ kí àkókò fáwọn iléeṣẹ́ ńláńlá àti iléeṣẹ́ kéréje tí wọ́n fẹ́ kí àkókò ọ̀hún kó tún lọ síwájú díẹ̀ sí káwọn ọmọ àwọn akẹ́kọ̀ọ́ wa kí wọ́n lè bá láǹfààní láti lè pè wọlé dáadáa tàbí láti lè dáhùn àwọn ìbéèrè wa dáadáa ẹ̀yin náà lè wá ṣonígbọ̀wọ́ ètò yìí kódà ẹ tún lè kó ẹ̀bùn wá kẹ́ kó ẹ̀bùn fún wa pé àwọn ọmọ tó bá ti kẹ́ gbogbo àwọn olólùfẹ́ Yorùbá pátá adúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń kó fún wa bọ̀ ẹ ṣe gan ni Ọlọ́run ọmọ wà pẹ̀lú ẹ̀yin náà Oòduà ó gbè wá tó abala àṣà àti ṣe Yorùbá òun la ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí ẹ jẹ́ ká dá tọ́mìnà ń gbà bá padà dé àmọ́ bọ́ sábàlá òwe àti túmọ̀ rẹ̀. ọ̀làjú ṣàlàṣe. òkúta náà fi ń ṣáná gbà kan. ọ̀làjú ṣàlàṣe. ká tó máa lo ṣáná òyìnbó. ọ̀làjú ṣàlàṣe. òlù la fi ń lu ṣọ́ngbà kan. ọ̀làjú ṣàlàṣe. àlólù náà fi ń lu ṣọ́ngbà kan. ọ̀làjú ṣàlàṣe. ká tó máa lo pressing iron. ọ̀làjú ṣàlàṣe. ká tó máa lo pressing iron. ọ̀làjú ṣàlàṣe. ògùṣọ̀ náà fi ń kó nọ́ngbà kan. ọ̀làjú ṣàlàṣe. ká tó máa lépo òyìnbó ń sẹ̀yìn. ọ̀làjú ṣàlàṣe. bọ̀ǹgùdù náà fi ń ṣe bẹ́ngbà kan. ọ̀làjú ṣàlàṣe. ẹ káàbọ̀ padà lórí ètò Akọ́mọlédè Yorùbá bẹ́ẹ̀ ni níbi tá a ti ń kọ́ra wa tá a ti ń kọ́ àwọn ọmọ wa àwọn ògo wẹrẹ láti ọmọ ọdún 5 títí di ọmọ ọdún 18 bí a ṣe ń sọ àti túmọ̀ òwe àti àwọn òwe oríṣiríṣi Yorùbá bá a ṣe ń sọ Yorùbá bá a ṣe ń kọ́ àtàwọn ìtumọ̀ rẹ̀ ẹ wò ó mo tún ń bọ̀ náà. àṣà ìbílẹ̀ wa civilization ló jágbá gbogbo tàdá ìbá. ọ̀làjúdé ọ̀làjúdé làwa ń gbàgbé àṣà ìdílé wa. ọ̀làjúdé làwa ń gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jágbá gbogbo tàdá ìbá. nínú àṣà ìdílé ṣáná máa ń pè kàn ó ní ìfàlọ́mọ. tó bá sọ fún yàn pé bẹ́ṣin bá dáni gúnlẹ̀ àtúngùn ni akẹ́kọ̀ọ́ wo ló lè gbìyànjú òwe ọ̀hún kó sọ̀túnmọ̀ rẹ̀ fún wa. hello kí lorúkọ akẹ́kọ̀ọ́ mi. orúkọ mi ni Ìmọ́lẹ̀. mi ò gbọ́ dáadáa o. Ìmọ́lẹ̀. Emmanuel láti bo. ọṣẹ rẹ̀. láti sọ̀lọ̀. ọṣẹ rẹ̀. kí ni ìtumọ̀ òwe bẹ́ṣin bá dáni gúnlẹ̀ àtúngùn ni.
tó ẹ tún wá pè padà. Hello. Hello. Ọ ẹ tún mọ gbìyànjú ẹ mọ gbìyànjú. Hello. Hello. Ẹ káàsán o, ta ló ń bá mi sọ̀rọ̀, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá. Kíláàsì wo ló wà? Ó yá sọ ìtumọ̀ òwe pa òwe kan tó ní àjànàkú nínú fún mi. Ọ̀rẹ́ bẹ́tẹ̀ ẹ mọ̀ pa rédíò yín bẹ́ẹ̀ bá ti fẹ́ dáhùn ìbéèrè, àìjẹ́bẹ̀ ìmọ̀ jà ọ́ ẹ mọ̀ pa rédíò yín ká lè bá àmọ́ gbọ́ yín kétékété. Hello. Hello. Ẹ mọ̀ pa rédíò yín tẹ́ bá fẹ́ ká gbọ́ yín. Hello. Hello. Àmọ̀ wá ṣe nǹkan o, àmọ̀ ṣe nǹkan báyìí o. Hello. Hello, ẹ káàsán o. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè mí. Èmi tó pẹ́ sí kókè. Orúkọ ohun tí mò ń gbọ́ ìkíṣe ohun akẹ́kọ̀ọ́ mi. Ẹ ṣe gan ni. Ohun àgbàlagbà lóhun ẹni tó pè mí. Hello. Hello ma. Hello, kí lorúkọ akẹ́kọ̀ọ́ mi? Orúkọ mi ni Aliamin. Aliamin láti bo? Láti bo? Ó tún rebete. Hello. Hello. Hello, kí lorúkọ akẹ́kọ̀ọ́ mi? Azimat. Azimat, báwo ni? Fine. Ó wà nínú kíláàsì níjẹjọ. Ó yá Azimat pa òwe kan fún mi tó ní akíkanjú nínú. Òrèbété yín kúkú sọ fún wa ṣùgbọ́n ó máa ń wù mí káwọn akẹ́kọ̀ọ́ mi kí wọ́n gbìyànjú ná. Hello. Hello ma. Hello, kí lorúkọ akẹ́kọ̀ọ́ mi? Orúkọ mi ni Ìmọ́lẹ̀ Táíwò. Ìmọ́lẹ̀ Táíwò láti bo? Láti Ìlàró. Láti Ìlàró. Ìmọ́lẹ̀ Táíwò ṣé o ti ń bá mi bọ̀ látìgbà mo ti bẹ̀rẹ̀ ètò? Bẹ́ẹ̀ni mà. Kí ni ọ̀rọ̀ tá a fi ṣe gbólóhùn lọ́sàn-án yìí? Bàtà, àbọ̀, bàtà, bọ́lá. Ó ti dáa. Kí wá ni a sọ̀rọ̀ lé lórí lábala àṣà àti ṣe Yorùbá? Ó ti rebete. Ó ti rebete. Tó ìtumọ̀ òwe bẹ́ṣí bá dáni gúnlẹ̀ àtúngùn ni ó túmọ̀ sí wípé bí nǹkan kan bá ṣe èèyàn tàbí pé téèyàn bá ní ìdádúró nígbà kan kì í ṣe wípé ibẹ̀ ni ó pin sí, kéèyàn tún gbìyànjú ẹ̀ sí kó mọ̀ dádúró síbẹ̀. Hello. Hello, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè? Orúkọ mi ni Joseph. Èyí ṣe akẹ́kọ̀ọ́ mi kì í ṣe akẹ́kọ̀ọ́ mi. Ẹ jọ̀ọ́ àwọn ọmọdé àwọn ògo wẹrẹ wa láti ọmọ ọdún 5 títí ọmọ ọdún 18 àwọn ni wọ́n ní ètò yìí. Hello. Hello, kí lorúkọ akẹ́kọ̀ọ́ mi? Testimony ó wà nínú kíláàsì níjẹjọ. Ó yá kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò rẹ tàbí kó o pa torí mò ń gbọ́ra mi bẹ̀rù. Ó yá testimony, ó yá pa òwe kan tó ní àjànàkú nínú fún mi. Àjànàkú. Kọjá. Wọ́n ti ń sọ fún ọ, wọ́n ti ń sọ fún testimony, wọ́n ti ń sọ fún tẹ. Afẹ́ kan gbìyànjú ni, màá sì sọ fún wọn, ṣùgbọ́n ẹ jẹ́ ká máa gbìyànjú. Ṣé ẹ rí tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá sọ fúnra wọn, wọ́n sábà àwọn eléyìí tètè gbàgbé bọ̀rọ̀, bẹ́wẹ̀ sábà gbàgbé bọ̀rọ̀. Àmọ́ tẹ́ bá ti ń sọ fún wọn, ó ṣeé ṣe kí wọ́n fi ṣeré, ó ṣeé ṣe kí wọ́n fi jẹ̀bà, ó ṣeé ṣe kí wọ́n gbàgbé. Ẹ jẹ́ kí wọ́n máa gbìyànjú ẹ̀ wò. Hello. Hello ma. Orúkọ akẹ́kọ̀ọ́ mi àti ibi tó ti ń pè mí. Orúkọ
orúkọ mi ni Mùsùlùmí Ìṣíà láti Ẹ̀pẹ́. Láti Ẹ̀pẹ́, ó mọ̀ ṣọwọ́ ẹ̀yìn ará Ẹ̀pẹ́ lónìí o. Ó yá. Ọmọdún 6. Ọmọ ọdún mélòó ni ọ́? 6. Ọmọ ọdún 6. Yes. Ọmọ ọdún 6 ló ń sọ̀rọ̀ báyìí. Mo jẹ́ ọmọ ọdún 6, mo wà nílé ìwé alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀. Ó ti dà. Ó dà. Òrèbété ọmọ ọdún 6 ohun ẹ̀ sì já gerege dáadáa. Hello. Ẹ káàsán. Ó káàsán o, kí lorúkọ akẹ́kọ̀ọ́ mi àti ibi tí o ti ń pè mí? Orúkọ tèmi ni Mùyí ìlú láti Àjàngbàdì. Láti Àjàngbàdì. Bẹ́ẹ̀. Ó yá pa òwe kan tó ní akíkanjú fún mi. Ìgbóhùn ìlérí tẹ́lá fi kọjú láàrin. Ó ti dà, ó ṣe tó sọ tòótọ́ ọ̀rọ̀. Ṣé wá rí òwe tó ní akíkanjú nú? Wọ́n ní mọ̀jàmọ̀sá la fi mọ akíkanjú lógun. Ìtumọ̀ rẹ̀ ni wípé ẹni tó bá mọ ìjà tí ò mọ̀ sá, ó ṣeéṣe kírú ẹni bẹ́ẹ̀ kó bógun lọ. Ṣé wá rí akíkanjú òun tiẹ̀ ẹni tó wá tó bá dé inú òwe ọ̀hún ni wípé ẹni tó já wípé bó bá jà lónìí yóò tún jà lọ́la, ṣùgbọ́n nígbà tí ò bá mọ̀ sá tó jẹ́ wípé ó bógun lọ bóun ni yóò ṣe jà tọ̀la. Dídì tó fi sọ wípé mọ̀jàmọ̀sá la fi mọ akíkanjú lógun. Onítọ̀hún kì í ṣe pé agbára nìkan bí kò ṣe wípé ọgbọ́n orí náà bẹ́ẹ̀ ni. Ṣé wá rí òwe àjànàkú tí mo ní kẹ́ ẹ pa tó lájànàkú nú? Ẹ lè sọ wípé àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Tá a bá rérin ká sọ pa àrérin. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Bá a bá rérin ká sọ pé àrérin. Tàbí kẹ́ ẹ sọ wípé àtàrí àjànàkú kì í ṣẹrù ọmọdé. Àtàrí àjànàkú kì í ṣẹrù ọmọdé. Ṣé wá rí ti ẹ̀sìn tí mo ní kẹ́ ẹ ṣe, òun náà ni mo ti kọ́kọ́ sọ lórí ẹ̀ wípé bẹ́ṣin bá dání gúnlẹ̀ àtúngùn ni. Bẹ́ṣin bá dání gúnlẹ̀ àtúngùn ni. Kódà ẹni tẹ́ ẹ parú òwe bẹ́ẹ̀ fún, ẹ tún lè tẹ́ bá ti ń tùnú ẹ tún lè pa òwe fún wípé bẹ́ẹ̀ mi bá wà ìrètí ń bẹ. Bẹ́ẹ̀ mi bá wà ìrètí ń bẹ. Ìyẹn báhùn. Hello, kí lorúkọ akẹ́kọ̀ọ́ mi? A mọ̀ ṣe nǹkan lọ́wọ́ nẹ́tíwọ̀kì lónìí, àbádùgbò tẹ́ ẹ wà ní. Hello. Akẹ́kọ̀ọ́ mi ó yá pa rédíò rẹ tàbí kó o kúrò níbẹ̀ pátápátá. Hello, kí lorúkọ rẹ àti ibi tó ti ń pè mí? Orúkọ mi ni Ìmọ́lẹ̀. Mi ò gbọ́. Ìmọ́lẹ̀ látẹ̀sẹ̀ rẹ̀. Ìmọ́lẹ̀ láti. Ẹ máa kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín ká lè máa gbọ́ra wa kìtìkìtì. Hello. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ o, ẹ káàsán. Yes ma'am. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè mí? Nígbà mi sọ̀rọ̀ láti. Ṣé rí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kinní kan dájú. Lóòótọ́ àwọn àgbààgbà náà ń kẹ́kọ̀ọ́, wọ́n ń kọ́ èdè Yorùbá. Àmọ́ ṣé rí ètò eléyìí ó wà fún àwọn ògo wẹrẹ wa látọwọ́ ọdún 5 títí ọmọ ọdún 18 nítorí wípé ilé ìwé tọ́pọ̀lọpọ̀ ń lọ bí wọ́n bá tiẹ̀ ń kọ́ wọn nínú kíláàsì, torí mo mọ̀ pé àwọn ilé ìwé ọ̀pọ̀lọpọ̀ ilé ìwé ni wọ́n kọ́ Yorùbá ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní Yorùbá, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn náà ṣe gbogbo nǹkan tí wọ́n bá ń kọ́ náà ni wọ́n ń fetí sí ni. Tó bá ń gbọ́ sí ilé ìwé tí wọ́n ń gbọ́ torí rédíò, wọ́n fi mọ̀ pé lóòótọ́ ó yá yẹ kí n kọ́ Yorùbá dùn lédè àṣà wa ni, èdè wa ni, ká má bàa jẹ́ kó parun. Hello. Kí lorúkọ akẹ́kọ̀ọ́ mi àti ibi tó ti ń pè? Fọláṣadé, mò ń pè láti Ìkòròdú. Fọláṣadé láti Ìkòròdú. Ṣé o ti ń bá mi bọ̀ láti ìgbà tètò ti bẹ̀rẹ̀? Bẹ́ẹ̀ni mà. Kí ni ìyàtọ̀ nínú bàbá àti bàbá? Ìyàtọ̀ ní pé bàbá òun ni bàbá ẹ̀ ní bàbá wa ní pé bàbá tí ó ń ṣiṣẹ́ sàn.
ẹ mọ̀ tẹ́tí dáadáa tètò bá ti bẹ̀rẹ̀ báyìí ẹ mọ̀ tẹ́tí. Hello. Ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò ẹ jọ̀ọ́ ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò tàbí kẹ́ ẹ pa. Hello orúkọ àti ibi tẹ́ ẹ ti ń pè. Ṣéun ní láti Kòròdú. Ṣéun láti Kòròdú kíláàsì wo ló wà? JSS 3 Ṣéun lóhùn rẹ̀ sì já gerege bíi ti bàbá ọmọ gangan yìí. Hello. Hello, mo gbà yín. Kò lọ. Hello. Ẹ túbọ̀ gbìyànjú láti pè wá 0805-588-8192 tàbí 0805-588-8193. Hello. Èmi ni Moyin láti Ṣàgám. Moyin láti Ṣàgám kíláàsì wo ló wà? JSS 3. Ó yá kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò rẹ̀ tàbí kó pa pátápátá ká lè bá gbọ́ dáadáa. Mo ti kúrò bẹ́ẹ̀ náà. Ó yá Moyin kí ni ohun tá a sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí ní abala àṣà àti ṣe Yorùbá? Bàbá. Àti. Bàbá ẹni. Kí ni ìyàtọ̀ nínú bàbá àti bàbá? Bàbá ni bàbá tó bí wa. Bàbá ni bàbá àdúgbò. Bàbá àdúgbò mo tún sọ àwọn nǹkan kankan tẹ́ fi lè pèèyàn ní bàbá. Bàbá jẹ́ ẹni tó ń tọ́jú ẹni ládùúgbò. Ìfún ọ ní káàdì 1000 naira ikú tí ẹ gbìyànjú ó gbìyànjú. Ẹ ṣeun mà. Dúró mọ́ tí ì lọ o jẹ́ mú nọ́mbà rẹ̀. Moyin láti bo. Moyin ò bá mọ̀ tí ì lọ ká mú nọ́mbà rẹ̀. Moyin yá pè mí padà o torí mo fẹ́ mú nọ́mbà rẹ̀ ni o ní báyìí ó ti dàbí ẹni pé torí ó jẹ káàdì o kó mọ̀ di wípé à fún ọ ní káàdì o. Ó ṣe mí láàánú Moyin yá pè wá padà ká lè bá mú nọ́mbà rẹ̀ sílẹ̀. tó ẹ jẹ́ ká dá tọ́mì náà nígbà tá a bá padà dé a mọ̀ tẹ̀ síwájú. ọ̀làjú ṣàlàyé òyìnbó ló ṣe wédiwé ọ̀làjú ṣàlàyé òyìnbó ló ṣe wédiwé ọ̀làjú ṣàlàyé. òun náà lẹ̀ ń tẹ́tí sí